Ọ̀yá ẹ má ti lọ ẹ jẹ́ á jọ wo fídíò yìí ẹ jẹ́ á jọ wò ẹ̀yin náà wò. Mo ń rìn kí ni mo bá ṣe alábàápàdé fọ́nrán kan ní apá ibìkan lórí ẹ̀rọ ayélujára ṣùgbọ́n kí n tó wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ẹ̀ ẹ jẹ́ á kọ́kọ́ wo fọ́nrán ọ̀hún náà. The man I pick as my running mate, my number 2. Jay, if I had known him as I came to know him later, I would not have picked him. You're talking about Atiku, your VP? My vice president. I don't know what name you want to give him, but my vice president. And I mean that not true. But of course, what I know about him later makes me thank God, because God did not allow his actions and reactions to overwhelm me or to divert my own focus from Nigeria or to harm Nigeria even. So, and then there's no bitterness because, well, he did things that he believed he should do, and God did things that God had to do, which makes me to be able to achieve what I was able to achieve. Àbá wa ààrẹ ànábì sì jẹta sí ní orílẹ̀-èdè Nàìjíríà, àbá olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́, ó ní ẹgbọ́ tí wọ́n sọ̀rọ̀ tán. Wọ́n ń sọ̀rọ̀ nípa bí àwọn ti ṣe kábàámọ̀ lójúnà bí àwọn ti ṣe mú olóyè Atiku Abubakar gẹ́gẹ́ bí igbákejì àwọn ìyún lọ́dún 1999 pé bí wọ́n bá bi àwọn léèrè pé kí ni àwọn kábàámọ̀ rẹ̀ jù láyé yìí, mímú Atiku Abubakar gẹ́gẹ́ bí igbákejì àwọn ní 1999 ní tí àwọn kábàámọ̀ jù láyé. Àwa ò lè pé bẹ́ẹ̀ kọ́, a sì lè jiyàn torí pé ọ̀pọ̀ wa gan ní 1999 mọ̀jẹ̀sí la jẹ́. Ṣùgbọ́n nǹkan kan bẹ torí pé bọ́mọdé ọba bá tàn ó ilẹ̀ lọ́kọ́ bá àrọ́bá o, àrọ́bá sì rí bàbá àtàn ni. Nǹkan kan bẹ tí bàbá wa olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ò fi kún ọ̀rọ̀ wọn ó sì yẹ kí wọ́n máa fi kún torí pé ìtàn gbọ́dọ̀ máa wá ń pépé ni. Sẹ́rí gbogbo wàkíwà tí ẹ bá ní Atiku Abubakar wù sí yín láyé yìí torí pé ẹjọ́ mọ́ra yín ju àwa lọ. Àwa ò sí ń bẹ̀ ńgbà tẹ́jọ́ ń ṣe ààrẹ àti igbákejì, ọ̀pọ̀lọpọ̀ wa gan tá a wà ń bẹ̀ gan kéré. So kò ní lè jẹ́ ká sọ gbogbo ń tẹ́ bá sọ ń pa Atiku Abubakar a lè pé rọ́ ni. As a matter of fact, Atiku ọ̀hún náà ń bẹ láyé, so tí ọba ní jẹ́ pé bóyá nǹkan kan ń bẹ tó against rẹ̀ nínú nǹkan tẹ́ sọ, ó yẹ kó lè bọ́ta láti wá sọ pé èyí tí wọ́n sọ irọ́ ni o tọ́kọ́ o nǹkan kan o. Ṣùgbọ́n nǹkan kan ń bẹ tó yẹ kẹ́ ẹ máa fi kún tí ẹ bá fẹ́ sọ èyí tí ẹ fi kórìíra Atiku tàbí tí ẹ fi kábàámọ̀ pé ẹ mú gẹ́gẹ́ bí alábàáṣiṣẹ́pọ̀ yín lọ́dún 1999 tàbí gẹ́gẹ́ bí igbákejì ààrẹ fún ìjọba yín lọ́dún 1999, ó yẹ kẹ́ ẹ máa fi eléyìí kún wípé títako tó tako total agenda ìyún lọ́dún 2007 bóyá 2006 to 7 àbí 2005 6 to 7 nígbà yẹn náà wà lára tẹ́ fi kórìíra rẹ̀ dòní. Bàbá wa ẹ dákun ẹ̀ bàbá bá ní fìyẹn náà kún so that history yẹn ó lè máa wà ń pípé. Yorùbá ní àrọ́bá ní bàbá àtàn, kò sẹ́ni tí yóò pòun ọmọ ipa tí Alhaji Atiku Abubakar kó nínú àti tako àti ṣe ajínàgbò òkú fún total agenda yín nígbà yẹn. So ìyẹn náà dẹ̀ tó lára tó lè mú yàn kórìíra èèyàn àti máa fa àti kámọ́ tí ẹ fi kẹ́kẹ́ kún ìyẹn gan tó lọ́tọ̀ lára tó lè mú yàn kórìíra èèyàn tá yóò fi tán pé eléyìí o mo kábàámọ̀ pé mo mú gẹ́gẹ́ bí igbákejì mi o. So ìyẹn tó lára tó lè mú yàn kábàámọ̀ pé kí ló dé tí mo bá ẹni yìí ṣiṣẹ́ pọ̀, because ẹni téèyàn bá ṣiṣẹ́ pọ̀ tó yí pé èèyàn tó wá fẹ́ gbọ́wọ́ kan tó yàtọ̀ sí ní téèyàn ti jọ làálẹ̀ tẹ́lẹ̀ tó wá against ẹ̀ tó tún wá mobilize ara àta against èèyàn. So ìyẹn tó kò ń ṣe pé bí mo bú yín o bọ̀ mo kàn ní pé kẹ́ ẹ máa fi kún ìyẹn tó láti regret pé kí ni mo mú ẹni yìí as running mate sí ó tó. But ṣé mo láti set record straight, reason tí Atiku òfin ní lè support irú ọwọ́ yẹn nígbà yẹn total agenda ni wípé Atiku fúnra lára rẹ̀ gan ní ambition
Atiku l'ambition kó tó di pé yín gẹ́gẹ́ fún alára yín come on board àbí came on board dẹni tẹ́ bá gbàgbé bẹ́ẹ̀ bá gbàgbé ẹ rántí pé ní 1992 àbí nǹkan ni ní ìlú Jos lọ́jọ́sí Atiku Abubakar ń bẹ lára àwọn tí ó ṣètò ìdìbò abẹ́nú inú ẹgbẹ́ láti díje dupò ààrẹ ní inú ẹgbẹ́ òṣèlú SDP nígbà yẹn pẹ̀lú olóyè Kasimawo Abiola àti Baba Gana Kingibe. So ambition Atiku ti wà kó tó di pé yìí ti ẹ̀dẹ́ rárá ní Lagbara. So gbígbà tó gbà láti jẹ́ running mate yín gan mo mọ̀ pé àwọn kan ni wọ́n máa persuade ẹ̀ wípé kó kàn sáti ẹ̀ fi yún kó fi ọ̀dà bíi gbígbà tí ọmọbakùnrin Yọlá Omiṣore gbà láti jẹ́ running mate Bàbá Àkàndé 1999 ni ó kàn gbà gọ́vnọ̀ ni Omiṣore fẹ́ ṣe and then kò dẹ̀ rújú torí gbogbo èèyàn mọ̀ wípé Omiṣore tóbi around 1999 Omiṣore was one of the big political big boys nínú Ọ̀ṣun gbà yẹn tó tóbi tí ò kéré. So an Atiku náà dẹ̀ in 1999 is already an established politician tó tóbi ni. So for him standing against you lórí ọ̀rọ̀ third term agenda kìí ṣe nǹkan tí àwa lè bulé lórí because personal interest comes first in politics. Tí ó bá sí personal interest náà ni èyàn ò ní ṣẹlẹ̀ kíní kọ́ ṣẹlẹ̀ kejì kó tó kó ń fẹ́ kéèyàn tó mọ̀ ẹ̀dẹ̀gbẹ́ kẹta. So personal interest náà ni gbogbo ẹ̀. And as a matter of fact gbogbo ohun tó bá jọmọ́ bí ìwà ìjẹnilẹ́sẹ̀ backstabbing àti gbogbo àwọn nǹkan yòókù tá a lè mọ rí bí ìwà tí ọ̀dà nínú ayé nínú òṣèlú is a normal thing. It is a very normal thing. So mo understand the fact wípé ẹ regret pé mú Atiku gẹ́gẹ́ bí running mate in 1999. Mo acknowledge the fact wípé ó ń dùn yín dọ̀la ṣùgbọ́n mi kàn fẹ́ jẹ́ kẹ́ ẹ máa fi ẹyọ kan yẹn kún ni táyẹ̀gbẹ́ fi ń kún rẹ́kọ̀dù yìí ò bá ti wà totally set straight pé ara àwọn nǹkan tí ń fà á tí mo fi regret pé mo mú as running mate lélẹ́yìí o tó bá jẹ́ pé lórí pé bóyá èèyàn ọ̀dá ni kò sẹ́ni tó dánú ẹ̀yin olóṣèlú o that is just the fact kò tí àti máa fa kò sẹ́ni tó dánú gbogbo àwọn ọmọ Nàìjíríà gan because ìwé mẹ́gàn sọ pé nù yín láàyè tí ó darí yín so omi ìpè tá a bá lẹ̀ da lára wa náà ni ẹ ti mú ti ń darí wa kì í sáà sí bóyá Ghana lè ti wá kì í sì ṣekú tọ́nu ọmọ Nàìjíríà náà gbogbo yín so kò sẹ́ni tó dá nínú yín kò sẹ́ni tó dá nínú gbogbo wa gan. And ká tó wá wo the other hand títakò tí Alhaji Atiku Abubakar takò yín ní 2006 to 7 yẹn orí ńlá ló mọ̀ ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà because tí o bá takò yín ni láti lè make sure wípé third term agenda yẹn wà buried bó ti ẹ̀ jẹ́ pé títakò tó náà takò yín kìí ṣe torí Nàìjíríà òun náà l'ambition which is not bad kò bad yo but tí o bá takò yín tí third term whatever yẹn tó bá come alive tó bá padà ṣeéṣe ó ṣeéṣe kírú àwọn Tinubu gan mọ́ wà ń kó ààrẹ lónìí náà third term agenda yẹn bá possible gbogbo àwọn Jonathan yẹn gbogbo àwọn Yar'Adua yẹn ìgbé àfẹ́wé oko lè yẹn ti mọ́ wà nǹkan ọbẹ̀ bó lẹ́sí fẹ́ dà rẹ̀ so nǹkan tó wà ń bẹ̀ nìyẹn wọ́n ní young shall grow táàyà ti jẹ́ kí young ò grow ọba yọ young ò ní grow as far as I'm concerned ní ojú tèmi fi wò ẹ ní right láti regret action yín eléyìí tí ẹ dẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ wípé ẹ regret pé ẹ mú Atiku gẹ́gẹ́ bí running mate yín Atiku náà ní right láti bọ́ọ̀tà kọ́ sọ eléyìí tó jẹ́ side of the story tiẹ̀ ṣùgbọ́n eléyìí tó jẹ́ òótọ́ ọbẹ̀ gẹ́gẹ́ because Yorùbá ní bí wọ́n fún wèrè lọ́kọ́ àágàn ọ̀dọ̀ ara rẹ̀ ní òrò kò sí kò sẹ́ni bọ́dì tí ó rojọ́ mọ́ra rẹ̀ lẹ́sẹ̀ that is just the fact ẹ̀yin sọ ti yín àgbọ̀ àdáyínlẹ́bi àpérọ́lẹ̀ ń pa o Alhaji Atiku Abubakar náà ní right láti bọ́ọ̀tà láti wá sọ tiẹ̀ pé èyí tó ṣẹlẹ̀ láàrin èmi àti ọ̀gá mi ìgbà kan rèé which is normal but lórí eléyìí tí ó wà of public opinion ìyẹn third term agenda yẹn èmi ò fi ìpè Atiku wrong o kò wrong ṣẹ́rí ká jẹni lẹ́sẹ̀ ká backstab èèyàn ká ṣe nǹkan ní inú ìjọmọ nìyẹn tí ló ti wrong but nínú òṣèlú na normal thing ni o ká jẹni lẹ́sẹ̀ ká backstab ká sọ̀kọ́ ọ̀kan nínú òṣèlú is a normal thing o ti rí ẹni tó fi slot èèyàn lọ sí Àbújá nígbà tí wọ́n fún ní slot appointment kó dẹ̀ lọ Àbújá ó lọ elective position tí wọ́n dìbò yẹn bọ̀ ẹnìkan ló ní slot yẹn n kò dẹ̀ d'Àbújá iṣẹ́ ara rẹ̀ ní lọ ṣe bí ó ṣe take over structure tí wọ́n fi rán lọ Àbújá ìnílé so politics nìyẹn and things like this are very much expected but ju gbogbo ẹ lọ kò sí bí ó ṣe ní dùn yàn náà àwa kàn fẹ́ kẹ́ ẹ máa fi kún bó ti ṣe jẹ́ wípé ìtakò tó ṣe fún yín ní orí ọ̀rọ̀ third term agenda
ó wà lára àwọn nǹkan tó ń dùn yín dọ̀la tẹ́ bá ń fi yẹn kún àwọn èèyàn ò ní lè mọ wà confused kò ní lè jẹ́ pé bóyá wọ́n mọ̀ sọnù lójú ọ̀nà tán pé ṣé Àtíkù náà ni ọ̀wá dá tó báyìí àṣẹ bàbá yìí ò tiẹ̀ dá àṣẹ èèyàn burúkú ni no mi ò pé èèyàn rẹ ni mi ò pé èèyàn rẹ kọ́ ṣùgbọ́n tá a bá ń set record straight táwọn ẹ̀sìgẹ́ tá à ń jẹ́ kí àwọn young generations tí wọ́n ń bọ̀ kí wọ́n mọ bí ìtàn yẹn ṣe jẹ́ gangan ó ṣeéṣe kí wọ́n tún padà gbé sàdánkátà fún Àtíkù gan fúnra lára rẹ̀ pé ó mọ̀ ṣé wọn tó bá wá dí wọn lọ́wọ́ onítọ̀tàm agenda ọjọ́ sí o torí tí ọba jẹ́wọ́ ni ó ṣeéṣe kí ẹlòmíì tí ó dá rẹ lọ́jọ́ iwájú ọmọ láǹfààní àti lè wà ń pò ẹ̀sìgẹ́ àwọn kìíní yẹn is a normal thing. Ọlọ́run tó dá wa tira wa náà ti mọ̀ pé a mọ̀ fara tira wa nínú ká fara tira wa náà láti ti mọ̀ ṣẹra wa but tá a bá wá ń ṣẹra wa tá a bá fẹ́ rojọ́ sísẹ̀ tá a ṣẹra wa lẹ́yìn wa ọ̀la èmi ò bá fẹ́ jẹ́ kí a mọ̀ sọ ní kíkún so that ẹnìkan ò ní lè dàbí èṣù kẹ́nìkan dàbí áńgẹ́lì tí mo ń wí òye yín tá a bá set rẹ́kọ̀dù yẹn straight ọmọ ará yóò lè mọ ibi wọ́n fẹ́ náà ka àléébù sí gangan. Once again mi ò wá láti wá defend Alhaji Atiku Abubakar as a matter of fact mi ò lè defend olóṣèlú kankan pé nìkan dá kò sẹ́ni tó dá nínú gbogbo yín ṣe fẹ́ gbọ́ ní tòótọ́ gan kò sẹ́ni dánú àwọn ọmọ Nàìjíríà wèrè ní gbogbo wa because nínú wa náà láti mú ti ń darí wa so obviously kò sẹ́ni tó gbádùn yóò yára èèyàn gidi mú láti joy that is the fact so bóyá jẹ́ nìyẹn ìyá lára wa ẹ kú kalẹ̀. Ó ta social media àtúntìdé o níbikíbi nígbàkúgbà iṣẹ́ wa ó kárí ayé. Otasansan Media ilé-iṣẹ́ tí Èdùmàrè gbé kalẹ̀ fún gbogbo ẹni ó fẹ́ ṣe ayẹyẹ bíi wedding, birthday, funeral, coronation, anniversary, concert, product launch àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn irinṣẹ́ wa kọjá bẹ́ẹ̀ professional camera wa mú sánsan lightning wa mọ́lẹ̀ kedere sound wa já tòrótò drone camera wa wúni lórí editing wa ò lẹ́gbẹ́ finishing wa kọjá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ wa kọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú ìrírí bá a ṣe gbé kámẹ́rà yáǹgù lóríṣiríṣi. Kódà bẹ́ẹ̀ fẹ́ ṣe documentary ẹ pè wá kábàáyé gbé kalẹ̀ lára ọ̀tọ̀ pẹ̀lú owó tí ò gún pa àtúnbáni ṣe MC lóde ayẹyẹ gbogbo. Ẹ pè wá sójú òpó 07063291779. Iléeṣẹ́ wa wà ní nọ́mbà 13 Ọlágòkè Àkànó Street, Àbáyọ̀mí Ìwó Road, Ìbàdàn. Otasansan Media níbikíbi.